kí yín o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́ àwa láwọn máa wá ẹ̀yin náà láwọn máa bá o. ǹjẹ́ ẹ ti gbọ́ bàbá Tinubu ti jáde o bàbá Tinubu ti sọ̀rọ̀ ó ti sọ ìdí tí òun fi ń tako Yorùbá nation àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n one chance lọ́wọ́lọ́wọ́ báyìí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn President Bọ́lá Ahmed Tinubu ó ti sọ ìdí tí òun fi tako Yorùbá nation. Àkọ́kọ́ bàbá fi jẹ́ kó yé wa o ó ní òun ò wá fún owó Nàìjíríà wọ́n tó ti bẹ̀rẹ̀ bàbá lòun ò wá fowó Nàìjíríà ó ní bóun ṣe wá yìí wọ́n fi ìbò gbé òun wọlé ni it shock me. Bàbá lòun ò wá fowó Nàìjíríà ṣùgbọ́n ẹ wá fowó Nàìjíríà ọdún kan àtàbọ̀ ó ní iye yacht tí ẹ fi tẹ́ rà owó lẹ fi rà ẹ wá fowó Nàìjíríà ordinary trip tí first lady lọ lásán 700 million ní ẹ wá fowó Nàìjíríà don't come for me o I come in peace ẹ wá fowó Nàìjíríà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ó ní iye owó tí ẹ fún vice kò fi ṣe renovation ilé tiẹ̀ ẹ tí wá fowó Nàìjíríà o bákan náà bàbá ò wá fowó Nàìjíríà lálálá bàbá ò wá fowó Nàìjíríà síbẹ̀síbẹ̀ náà ó ní iye owó tó fi ra sísítẹ́ẹ̀mù ọ́fíìsì wọn tí wá fowó Nàìjíríà wọ́n dẹ̀ ní bàbá ò wá fowó Nàìjíríà ṣó dìgbà tí bàbá bá kó gbogbo yàrá kan tán kó tó mọ̀ pé àwọn wá fowó Nàìjíríà bàbá tí máa bọ̀rọ̀ jẹ bàbá ní ìbò wa la fi gbé wọn wọlé àwọn ọ̀dẹ tó gbé wọn tọ́tẹ̀ kángbà yẹn mistake lọ ṣe wọ́n mọ̀ pé ìyà ló bọ̀ wá jẹ gbogbo Nàìjíríà ìyà tó máa jẹ Nàìjíríà kò ṣe pé ìyà tó ti jẹ Nàìjíríà sí ó kúrò ní ìyà tó ṣe press up eléyìí ti lóòdù tán báyìí wọ́n ti ń distribute ẹ̀ for everybody bàbá dẹ̀ láwọn ò wá fowó Nàìjíríà ẹ wo lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá ti sọ ọ̀rọ̀ ó lóun ò wá fowó Nàìjíríà o ṣùgbọ́n bàbá ti sọ ìdí tó fi ń tako Yorùbá nation gbogbo ẹ̀yin àgbààgbà ní Yorùbá èèmọ̀ rèé o àṣé èèyàn ló wà ní orò tóró fi ń ké torí tí ò bá sí èèyàn tó wà lẹ́yìn ọba ni tó fi ń pè ní àléèbá ara tó ṣẹlẹ̀ náà rèé ó ní ìdí o àwọn nǹkan kankan náà ṣe é ti rí báyìí ṣe é rí ìdí tá a fi ń pariwo pé Yorùbá nation la fẹ́ ṣe é rí ìdí tá a fi ń pariwo pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó ṣe é mọ̀ pé kò kì í ṣàná kò ń ṣèní kò ṣọdún mẹ́ta mẹ́rin láti tẹnumọ́ pé ẹ jẹ́ ká gbára wa kúrò ní abẹ́ ìjọba amúnisìn ibẹ̀ ni àwọn àgbààgbà kankan àwọn lọ́balọ́ba kankan tí wọ́n jókòó tán ní kí àwọn Yorùbá nation step down náà wípé ẹ jẹ́ kí ọmọ wa ṣe é tán ní pé lọ ẹ jẹ́ kí bàbá ṣe é wípé tí bàbá bá lọ síbẹ̀ tí bàbá bá ṣe é believe wọn ni pé a lọ tún ibẹ̀ ṣe àwa tá ti mọ̀ pé kò sí nǹkan tó fẹ́ ṣe bí kò ṣe pé kó wá kówó jẹ torí gbogbo àwọn nǹkan báyìí ni àwọn Afẹ́nifẹ́re náà wọ́n fóun tẹ̀lú pé bẹ́ẹ̀ ni pé kí wọ́n jẹ́ kí bàbá lọ ná bàbá ló máa ṣe náà bàbá ti débẹ̀ sí bùlú bàlá bùlù bùlàbà lọ́dẹ̀ ń ṣe ń bẹ̀ sí torí nígbà tí a ti ń pariwo ní àfìgbà ètò ìṣèjọba bàbá Buhari tó ti ń pariwo pé ẹ jẹ́ kí Yorùbá nation ó dá dúró gbogbo àwọn bàbá yẹn gbogbo àwọn àgbààgbà yẹn gbogbo àwọn Afẹ́nifẹ́re yẹn gbogbo ló yarí tí wọ́n fárígá pé rọ́ṣẹ̀ pé kí Yorùbá nation kó sì dúró ná kó sì step down ná kí wọ́n jẹ́ kí Tinubu lọ débẹ̀ tọ́ni yẹn tó bá jẹ́ pé time Buhari ni a fẹ́ gba òmìnira yẹn pé kò ní dáa pé a lot of people ló máa kú pé àwọn èèyàn tó máa tẹ̀mí wọn máa lọ sí ló máa pọ̀ jù tí wọ́n dẹ̀ ń sọ wípé ìdí nìyí tó fi ní kó gbé bàbá Tinubu wọlé nítorí wọ́n á lè fi opportunity yẹn ìgbà ẹjọ́ kí ló dé tó ti gbà nígbà yìí Buhari òun ló wá rè sí àbí bẹ́ẹ̀ kọ́ ojú wọn ti bó torí nígbà yẹn wọ́n pariwo wọ́n sọ̀rọ̀ wọ́n ní Yorùbá wọn ò ní irinṣẹ́ wọn ò ní ohun ìjà àwọn ti gbàgbé pé ìran ogun kan ò kó Yorùbá lẹ́rú rí àwọn ti gbàgbé pé kò sí ìran ogun tó kó Yorùbá lẹ́rú wọ́n sọ pé Yorùbá ò ní irinṣẹ́ Yorùbá ò lè jà wọn ò ní instrument tó máa fi bá wọn jà tó máa fi kojú wọn ìdí nìyí of recent yìí
Vincent yìí sì ni Askari Dokubo tó kó gbogbo àwọn mílítì jọ o àbí bẹ́ẹ̀ kọ́. ṣé Askari nìkan ni. àwọn Biafra ṣẹ́rí gbà tó dìde tó kó gbogbo àwọn mẹ́ni wọn síta tó kó gbogbo àwọn sójà wọn síta ṣé mọ̀ pé Pínkì kò dùn Pínkì wọn ò rí sọ kò sí ìtó sọ̀rọ̀ ìgbà tí Askari ṣe tiẹ̀ gan kò sí ìtó dùn Pínkì. now ẹ wá sọ káwọn ọmọ Yorùbá kó tiwọn jáde níbo ẹjọ́ ọmọ ogun wo ló ti ní sẹ́ríìrì tó fi sọ pé ní iṣẹ́ ẹnìkan kó gbó ọmọ ogun tiwọn jáde níbo on God. torí ìwé bí wọ́n ṣe ń pariwo pé ìgbà Tinubu ni wọ́n máa gbà torí pé ó jẹ́ ọmọ Yorùbá ó máa lè rọrùn láti fún wọn ní Yorùbá nation. who tell you that. láàárín ìgbà tí ìrítà rí bàbá Tinubu yẹn kò tiẹ̀ lambition kódà kò ní interest ní gbogbo ọmọ Yorùbá kò sí ní tó kàn nínú ẹ̀ rárá torí tó bá jẹ́ pé ẹni tó rẹ́dì fún ti gbogbo Yorùbá nation ni pé o tiẹ̀ fẹ́ jà fún orílẹ̀-èdè lásán kò ṣe pé wàá kò gba state kan wàá ní irọ́ wàá gba gbogbo wọn wàá help everybody ni wàá gbé everybody dìde gbogbo state ilẹ̀ Yorùbá pátápátá ló má dìde fún ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ torí state kan ni bàbá Tinubu fight fún ìyẹn Lagos state nìkan ni bàbá Tinubu ṣe fún ẹjọ́ àwọn state tó kù yẹn ṣáwọn yẹn ní kó wá jìyà torí wọ́n sọ tọ́sí wọn nìyẹn òun ló máa wá ṣe òun ló máa gbé wọn dìde ìmọ̀ ló ti ń gbé wọn dìde. who tell you that. ìyá because kò sí ni kí everybody gan kí gbogbo ṣe ń bínú yìí gbogbo ṣe ń yarí pé sẹ́ẹ̀ kí Biafra pariwo pé sẹ́ẹ̀ òmìnira la fẹ́ bí Yorùbá ṣe pariwo òmìnira la fẹ́ kí àwọn Yorùbá náà pariwo òmìnira la fẹ́ still yes bàbá Tinubu ò ní sign yẹn still yes bàbá Tinubu ò ní tọwọ́ bọ̀ nítorí pé ó mọ̀ pé torí tí Yorùbá bá gba òmìnira wọn torí bàbá Tinubu ó ti mọ̀ pé tí gbogbo wọn bá lọ tí Yorùbá náà tó fẹ́ gba nation tiẹ̀ kò lè favour wọn kò lè pay fún bàbá ìdí nìyí tí bàbá ṣe ránṣẹ́ bẹ́ẹ̀ tó ń sùn lórí ọ̀rọ̀ yín pé dey play see I pity you mo rẹ́ ní gbogbo ẹ̀yin tẹ́ ní òpù nínú ẹ̀ pé tí bàbá Tinubu bá débẹ̀ Yorùbá nation máa rọrùn níbo on God kò rọ kọ́kọ́ kò tiẹ̀ rẹ́dì àti ṣe anything. ẹ wọ ẹ̀yà mẹ́rin bàbá mi Yorùbá nation máa fẹ́ o òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ bá mi like ẹ bá mi subscribe ẹ bá mi share ẹ bá ń tẹ̀ sójú ẹ jẹ́ kó yá àwọn èèyàn pé Yorùbá nation òun ní ọ̀nà àbáyọ ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ lọ́kọ̀ ẹ jẹ́ àgbọ̀kọ̀ tí àwọn èèyàn sọ bẹ́ẹ̀ ni o kọ́lọ́run kó gba wàá o kọ́lọ́run kó gba ilẹ̀ wa fún wa. A prayer for Yoruba nation. Lord help us to daily put on the armor of God. Ìpè kọ́lọ́run kó gbà wá ní o lọ́wọ́ ogun ti bàbá Tinubu yìí. Ọba tó wà lókè ju bàbá Tinubu lọ o ṣùgbọ́n yóò gbé wa borí rẹ̀ ní o. Àwọn Èkó àti Tinubu ni wọ́n kó bá ilẹ̀ Yorùbá tó kù. Fẹ̀kọ̀tẹ́lẹ̀ náà ṣé bàbá gan rẹ́dí àti báyìí ṣe kọ̀kọ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni o bàbá ọ̀rẹ́dì àti ìṣe ọkọ tẹ́lẹ̀ ṣé orúnkún bàbá irọ́ orúnkún bàbá fọ̀rọ̀ yín sùn ní dey play ẹwẹ́ ìyá rẹ̀ bàbá mi Yorùbá nation láfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó nílé lóko lọ́lọ́ lẹ́yìn òde la fífi àsìkò yìí sọ fún yín pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé lé God bless Yorùbá nation ó dàbọ̀.